àti tú Naira Marley àti Sam Larry sílẹ̀ láhàámọ́ o. Iléeṣẹ́ ọlọ́pàá Èkó ló sọ bẹ́ẹ̀. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti tú àwọn gbajúmọ̀ ọ̀rẹ́ méjì Naira Marley àti Sam Larry sílẹ̀ tí wọ́n ti wà láhàámọ́ wọn lórí ẹ̀sùn lílọ́wọ́ nínú ikú òjijì tó pa ìràwọ̀ òǹkọrin tàkasúfèé nì Ìléríolúwa Ọládìméjì Alọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad. Àṣálẹ́ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 17 oṣù kọkànlá tá a wà yìí ni alukoro iléeṣẹ́ ọlọ́pàá Èkó SP Benjamin Hundeyin sọ ọ́ di mímọ̀ pé àwọn ti yọ̀ǹda Abdulazeez Adésínà Fáṣọlá gbajúgbajà òǹkọrin hip hop táwọn èèyàn túmọ̀ sí Naira Marley àti ọ̀rẹ́ ẹ̀ kan tóun náà máa ń gbé àwọn òṣèré jáde Samson Erinfọlámi Balógun Elétù tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Sam Larry pé kí wọ́n máa lọ ilé wọn. Hundeyin kọ báyìí sójú òpó ayélujára rẹ̀ pé Naira Marley àti Sam Larry ti kájú àwọn nǹkan tí wọ́n gbọ́dọ̀ kó kalẹ̀ láti gba béèlì wọn torí ẹ̀ àti tú wọn sílẹ̀ o. Ẹ ó rántí pé ṣáájú àkókò yìí ní ilé-ẹjọ́ májísírèètì kan tó fìkàlẹ̀ sílùú Yábà lẹ́kọ̀ọ́ ti fààyè béèlì sílẹ̀ fáwọn afurasí ọ̀daràn méjèèjì yìí lọ́jọ́ 6 oṣù kọkànlá ọdún yìí lẹ́yìn táwọn méjèèjì ti sọ pé àwọn kò jẹ̀bi àwọn ẹ̀sùn tíjọba fi kàn wọ́n lórí ikú Mohbad tó ṣẹlẹ̀ lọ́jọ́ 12 oṣù kẹsàn-án ọdún yìí. Lára àwọn nǹkan tí adájọ́ kóòtù náà Adéọlá Ọlátúbọ̀sún pàṣẹ pé wọ́n gbọ́dọ̀ kájú rẹ̀ kí wọ́n tó lè rí béèlì gbà ní pé kí ọ̀kọ̀ọ̀kan wọn ní mílíọ̀nù lọ́nà 20 pẹ̀lú ẹlẹ́rìí mẹ́ta tí wọ́n ní dúkìá tó jọjú lẹ́kọ̀ọ́ wọ́n sì gbọ́dọ̀ kó ìwé àṣẹ ìrìnnà wọn ìyẹn pásípọ́ọ̀tù wọn kalẹ̀ fún akọ̀wé kóòtù. Ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún yìí ní iléeṣẹ́ ọlọ́pàá Èkó náwó gan Sam Larry láti orílẹ̀-èdè Kenya tó ti ń bọ̀ tí wọ́n sì sọ ọ́ sáhàámọ́ fún ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí lórí ohun tó mọ̀ àti ipa tó kó nínú àwọn ìṣẹ̀lẹ̀ ìdúnkookò mọ́ni kan tó wáyé kí Mohbad tó kú lójijì lẹ́ni ọdún 27. Ọjọ́ díẹ̀ lẹ́yìn náà wọ́n tún fi páńpẹ́ òfin mú Naira Marley ní pápákọ̀ òfurufú Ìkẹjà lásìkò tóun náà darí wálé láti ìlú òyìnbó tó wà. Àtìgbà náà làwọn méjèèjì ti ń ran àwọn ọlọ́pàá lọ́wọ́ lẹ́nu iṣẹ́ ìwádìí wọn. Naira Marley yìí ni ọ̀gá olóògbé Mohbad tẹ́lẹ̀. Iléeṣẹ́ agbórinjáde rẹ̀ Malian Records ló ń gbé orin Mohbad jáde kí aáwọ̀ tó dé láàrin wọn èyí tó mú kí olóògbé ọ̀hún kúrò níléeṣẹ́ náà. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.